إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo àwa tọ́lọ́run ní ká jọ máa gbọ́ra wa lákòókò yìí masahakumullahu bil amni wal iman wassalamati wal islam. àwa àti yín Ọlọ́run jájọ máa bẹ dáadáa àánú Ọlọ́run ní jẹ́ fèmí àti yín lẹ̀ olóríire o. eléyìí ni béèrè mi tí fi ń béèrè lọ́wọ́ gbogbo àwa mùsùlùmí wípé ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógun. ìbéèrè kan ní tó yẹ kí gbogbo wa ọjọ́ máa ronú sí pàápàá jùlọ àwa Yorùbá. ìròrí tèmi lórí ẹ̀ tí ò fi ní dìjà òní pé tí gbogbo wa bá láìda láìda kájọ fojú kan wò ká panupọ̀ lórí ẹ̀ pa burú rèé. torí pé dídá tọ́lọ́wọ́n bá dá wa fítàrà sàlímà ìròrí tọ́lá làáfíà tọ́lọ́ ń dá ọmọ nìyẹn mọ́ lórí ẹ̀ ọ̀jẹ́ mùsùlùmí o ọ̀jẹ́ mùsùlùmí o òní pé bí èèyàn bá ń sa ìdá fúnra ara ẹ̀ yọ́ mà pa ìdá lòún sí kọ́dà bí orí èèyàn kan sọ fún àbí aburú téèyàn ṣe tó tilẹ̀kùn mọ́ rí ṣe òun náà gbà pé bóun bá ṣe níta gbangba òun ọ̀sẹ̀ sí bọ́ ń bẹ̀ ni. ká tó wájọ pé ìjẹ́ mùsùlùmí al-islamu dinul fitra ìsìláàmù gaga fúnra ẹ̀ ẹ̀sìn kan ni tó ní í ṣe pẹ̀lú ìjọ làákàyè tó lọ ń bọ́ ọmọ nìyẹn ìsìláàmù jámá gbé òfin ẹ̀ pé Ọlọ́run bá wí ànábì wí láàdísì tó lálàáfíà o kò sí kan nínú ọ̀rọ̀ ànábì àbí nínú ọ̀rọ̀ Ọlọ́run tó tako làákàyè ìjọmọ nìyẹn kéèyàn wá gbọ́rọ̀ Ọlọ́run ọba àkàpọ̀ Ọlọ́run ní ẹ̀sìn báyìí Ọlọ́run ní ẹ̀sìn báyìí òfin ẹ̀sìn kan ò sí nínú ìsìláàmù yìí pé kéèyàn wá lòfin ẹ̀sìn láwùjọ kan ọ̀yà dẹni àdúrà ni òfin ẹ̀sìn kò sí tí ìsìláàmù ń pè wá lọ́jú wípé akílùkà daliluka ilallah làákàyè tọ́lọ̀ ń bùn wa ká máa fi ronú pa ọ̀rọ̀ Ọlọ́run tábà lọ́lọ́run wí yóò sì déédéé jọmọ nìyẹn làákàyè tọ́lọ̀ ń bọ́ ọmọ nìyẹn pé bó ti yẹ kó rí ní lóòótọ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹnìkan làákàyè kan ò ní takọ̀rọ̀ ànábì tó yanjú láti sì tọ́lá láàfíà àyàfẹ́ ní tó jẹ́ pé òun gangan fún rẹ̀ làákàyè ìròrí oníròrí míì ní fi ń ṣèròrí tiẹ̀ ọlọ́mọ sì wá lákúrẹ̀tẹ̀ bí àṣà Yorùbá àkúrẹ̀tẹ̀ lẹ́ni tí ò ní wúlò kankan fún rẹ̀ kò ní fọ́mọlà kejì kò ní lóòrò ọlọ́mọ sì ní àtìyín bẹ́ẹ̀ ọjọ́ já sí pé ìjà mùsùlùmí ọjọ́ gbogbo wa ìjọmọ nìyàn nínú ìsìlámù lẹ́ni bí yẹn ti wò ó lè kéwú tó kọ́mọ kéwú bí ṣe ìdáni lárúbáwọ́ dùn lẹ́nu ẹ̀ bí pé ń jẹ́sù bó bá ti bẹ̀rẹ̀ sí wíwíkúwì ó yí ẹni tó bá ní làákàyè ó yí ẹni tí làákàyè rẹ̀ tí nǹkan kan ò tí ì dàlú pé àsọ nínú lélẹ́yìí bí bá ti ń da lárúbáwá rí yẹn níka gbogbo ó yí kálukú wa mò ń bọ̀ wá lórí ẹ̀ láàrin àwa Yorùbá kí ló jẹ́ pé ìfúnnumọ́ lárúbáwá ìpalẹ̀mọ́ lárúbáwá májèsì wí kí má sì wí ọ̀pọ̀ lẹ́nu àwọn èèyàn palẹ̀ mọ́ bí ọba tí ẹ wá mú òfin ẹ̀sìn yọ́sà gbìyànjú kó wọ́n sà mọ́ lárúbáwá sọ kí ló bí ọ̀rọ̀ mi ń bọ̀ lórí ẹ̀ sí ò ní padà dìjà sí ò ní padà dógún bẹ́ẹ̀ ni béèyàn ń sọ Yorùbá pọ́nbílí kọ́dà kọ́ mọ́ mọ́ fátì àkà dáadáa bó bá jólódodo làákàyè tọ́lọ̀ ń bùn wa èèyàn mọ̀ bẹ́ẹ̀ inú mi bẹ̀rẹ̀ sí dùn látàlẹ́ àná nígbà táwọn èèyàn sẹ́ndì fídíò kan sí mi ọ̀pọ̀lọpọ̀ yẹn táwọn sẹ́ndì ẹ̀ sí mi wọ́n tó wá ń pè mí pé ṣé ti wo fídíò yẹn ṣé ti gbọ́n tí wèrè rẹ̀ ń wí àbí ẹ̀rí pé wèrè ni inú mi dùn èmi rí pé wèrè ni gbogbo wa náà jọ rí pé wèrè ni àmọ́ tó ń ti bẹ́ẹ̀ báwa bá pè ní wèrè tó lóòótọ́ ẹnì béèyàn bá jẹ́ wèrè lóòótọ́ ṣé irú múra ni sọmọlúwàbí kan gbọdọ̀ múrú ẹ̀wù tẹ̀sùbá tó kó sọ́run ẹ̀gbọ́n tí ń wí olóhùn gbàwé àìwẹ̀ òun gbàwé àìfọ́nú ọmọlúwàbí kan gbọdọ̀ máa wí tí ń wí àmọ́ tó ń ti bẹ́ẹ̀ báwa bá gbà pé wèrè ni sóun gangan mọ́ rẹ̀ ní wèrè sá torí wípé èmi wò dáadáa ìmọ̀ nù laptop kọ́dà ó dàbí pé apple ní ń lò tọ̀ Ògùn àdúgbò kan lógùn state ní ń gbé lọ́dọọdọ́ fitra salima ìròrí tó yanjú tó lálàáfíà ẹnìkan ò ní gbarú ọmọkùnrin yìí ní wàlí Ọlọ́run kọ́ gbà láàfà kọ́ gbà lólùtẹ̀lé pẹ́ni tó wọ́n máa kọ́ sí ni nínú ẹ̀sìn kọ́ gbà léèyàn gidi kọ́ gbà pé ẹni yìí ní ọ̀bọ̀ ń tán sọ̀rọ̀ ẹni tó jẹ́ pé sọ̀rọ̀ tiẹ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀ gbogbo Nàìjíríà lọ àfi wèrè bíi tiẹ̀ àmọ́ tó gbọ́dọ̀ bàyàn ló jẹ́ ni pé búlálà ló náà ń wí búlálà ojú já sí pé àwọn bàbá wa ṣé o wa Jamiu búlálà àwọn àfà wa wọ́n níṣẹ́ tí wọ́n ó ṣe o ọlá torí pé àwọn sọ̀rọ̀ lórí mídíà Facebook ara ayé nílò àárọ̀ òun kọ́ àárọ̀ òun ní ẹwà wọn
fúnra hujjatullahi ala al-umma àwíjàre Ọlọ́run lórí àwọn èèyàn lónìí mo fẹ́ lè sọ pé Facebook ni ipe èmi ò gbọ́ wá sí ni lọ wá kú lérí rádaràdá lọ bá bẹ́ẹ̀ kú kọ wá dọ́wájú Ọlọ́run kò ní ọmọ láìdá ọ jẹ ìyá Facebook ti kárí ilé ó kárí oko àwọn àfáà wa tí wọ́n ń pèpè súnà wá kẹsẹ̀ tí wọ́n ń bẹ́ńtà tí ò níye tí ó láwọn ọ̀rọ̀ tó gbọ́ tí omi ọmọ bọ́ lójú ẹ̀ Ọlọ́run wá orílẹ̀-èdè táwọ̀ ó rí pé bàbá ní ká kìí bẹnusíìdì ká tó wò kátá wọn ò mọ́ lálọ́ tẹ́ mẹ́rin Ọlọ́run wọn padà wá bá wa dá ọ̀rọ̀ wọn padà sí Facebook ẹ̀wọ̀ àwọn wáàsí wọn tá ń gbọ́ bẹ́ẹ̀ bá chájì fóònù yín ní sí láàrin ìṣẹ́jú mẹ́wàá ẹ̀wọ̀ yà ń wáàsí tẹ́yìn ó fi gbọ́ ó jọ já sí wípé bí yẹn bá ní àwọn Facebook ló máa lò bí nǹkan mẹ́rin ní yà sí ń tàn àkọ́kọ́ ní kọjá pé Ọlọ́run fún sí táyì mi àti ní Ọlọ́run mọ́ta wá ló sì ẹ̀kejì ní kọjá pé bóyá ojú ń dùn ẹ̀kẹta ní kọjá pé wà ní wàrùn mú bóyá tó bá fẹ́ tẹ̀wọ́ rẹ̀ ọmọ ọgbọ̀n kan mọ́bi tí ó tẹ̀ kò máa lò tí nǹkan báwọn bá ti ṣe yàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí bláàlà yóò tí tutù wọn bá tó bẹ̀rẹ̀ sí sẹ́ndì fídíò mi àfóníláwà ní subhanallah àtẹlẹ́ha ijó burúkú yóò da ijó ẹ̀sìn pẹ̀lú aṣọ ẹ̀sìn ẹ̀sìn wal Qur'an a'udhu billahi minash shaitanir rajim وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون ibi tí mo wà ariwo mi ò gbọdọ̀ kọjá bó ti máa bẹ́ẹ̀ ni Ọlọ́run dá mi lẹ́ni tí ó máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bí ìgbà tí nǹkan ṣe mí Ọlọ́run ní wa mimman khalaqna ummatun Ọlọ́run lèmi Ọlọ́run mo dá wọn kan nínú ẹ̀yin èèyàn ummatun mo ṣe wọ́n láṣáájú mo ṣe wọ́n lọ́gá mo ṣe wọ́n lólùpèpè ya'duna bil haqqi kí wọ́n máa pèpè òdodo pé aburú rèé dáadáa rẹ̀ ìsọnù rẹ̀ ànù rẹ̀ tó bá lẹ́nìkan tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ dé lérí ibú kí wọ́n ní Musa Salama sọ̀rọ̀ rẹ̀ dé lérí ibú wa mimma khalaqna ummatun ya'duna bil haqqi wa bihi ya'dilun kí wọ́n pè wá bihi ya'dilun ìpèpè wọn ni ó jẹ́ kí gbogbo wa wà bákan náà kálukú wọ́n dá burú mọ́ àfi ńláwà ní bẹ́ẹ̀ nìkan bá sọ fún yín látàná wípé àyíjó ayọ̀ lẹ́ ń jó bákan lè rí ni o bakaleri ni annabi wa Muhammad sallallahu alaihi wasallam hadith to wanu ibn Majah annabi ni inna an-nasa isa ra'u al-munkar la yughayyirunahu aw saka an ya'ummuhum Allah bi'iqabihi aw kama qala sallallahu alaihi wasallam annabi ni tebari èyàn tebari nǹkan tó kan yín kọ̀ sabe annabi te da ko muslimi kan bi annabi ni inna an-nasa daju èyàn aten oje muslimi o wari nǹkan kan tí ó dá teni kan ṣe o tó wá jẹ́ níta gbangba Ànábì ní la yughayyirunahu wá lè gbìyànjú kẹ́ sọ fin ton pé ntin ṣe yìí ọ̀dá panopọ̀ lórí ẹ̀ kẹ́ fẹnu yí padà àbí kẹ́ fọwọ́ yí padà àbí kẹ́ gbogbo ọ̀nà kọ́nà tẹ́lẹ̀ fi ṣe dá ṣe fi ṣàtúnṣe ọmọ làkejì lórí aburú tí ń ṣe Ànábì ní awsaka an ya'ummuhum Allahu bi'iqabihi àjọ jásí pé ntọ̀hún ń ṣe iyèméjì ni pé bí ìyà Ọlọ́run bá dé ẹni tí ń ṣaburú nìkan Ọlọ́run dá bínú sí ó nígbàgbọ́ pé ìyà Ọlọ́run ò ní kárí bẹ́ẹ̀ nìkan bá ń ṣaburú bọ́lọ́run bá fẹ́ ṣẹ̀sìn ìmọ̀ kárí ni bẹ́ẹ̀ nìkan bá jó lórí ilé ládùúgbò ó bá jáláàánú oríire rẹ̀ ọ̀kárí ni bẹ́ẹ̀ nìkan bá so lórí bẹ́ẹ̀ nìkan bá jó lórí ibú ládùúgbò bí fìlà àwọn nìkan ló sórí ibú nú ẹbí wọn sẹ́nìkan sọ fìlà àwọn nàmádò ní nàmúrúsù èèyàn ló náà sẹ́nìkan sọ nàmúrúsù mọ́ inú ẹbí kan ló náà ti jáde ẹwà afá wa yìí onílà wa mimman khalaqna ummatun ẹ̀yin tẹ́ wà nípò kẹ́ táyé ṣe ẹ wá ń fa so ẹ̀sìn ẹ fi ń dójú ẹ̀sìn ojú ọjà sí pé ìwé láwà ní ẹlẹ́ha àṣùbà.
ẹ̀yin Òṣùpá lẹ̀ bá ti máa jójú ẹlẹ́yà yìí tí yín ọba burú jà wọn ti ń jó fún wọn lọ ó yé gbogbo wa lọ fitra salima láàkà ìtọ́ yẹjú tọ́lọ̀ ń dá gbogbo àwọ̀ ẹ̀dá lé lórí ọjọ́ mùsùlùmí ni pé kẹ́nìkan wá jáde sórí mídíà lónìí kọ́ máa wá sí kó ní kí ló lé ní kéèyàn máa rí wọn o ó yé kálukú wa ìpìlẹ̀ àwọn ọmọ gbèsè pé kò ní dáa fún àwọn ará rẹ ní ó sọ fún kí wọ́n máa rí wọn o ó yé kálukú wípé kéèyàn ó rí wọn o kò bá mu kódà bẹ́ẹ̀ ni ẹ̀yin wá múra ní múra ẹ̀sìn Allahu Akbar ẹ̀ múra ní múra ọmọlúwàbí ẹ lo ìjáàb ẹ wá fi ń wọ ọmọ ẹ̀sìn ẹ fi ń jójú ẹ̀sìn àfà tẹ ẹ̀yin tẹ wílá wà ní tó yẹ pé dédé ìgbà táwọn àgbàlagbà àwọn àfà àná àwọn ẹni Ọlọ́run àná tí wọ́n pilẹ̀ ká mọ̀ kí láwà ní o wíwé ní o ọ̀kẹ́wọ̀ máa wílá wà ní máa hẹ́hà máa dáhùn gbà sí àbí bórí èèyàn bá pé dáadáa torí èèyàn bá pé dáadáa kò ní wílá wà nínú ẹ̀ka kọ́ fárun gbà ẹ̀jẹ̀ bá dé èèyàn tó fárun gbà tán yányá tó wá wílá wà ní nǹkan sọ pọ́lọ́ ẹni torí pé ìtàn ànábì pàṣẹ gangan ní ọrùn gbà ànábì ò pàṣẹ pé wílá wà ní túláàsì lóòótọ́ súnà ní tabuléègù kan ò sí tó jùmọ̀ ìkúndò lọ àwọn ni wọ́n mú ẹ̀sìn dógún gó ẹ̀ pé kẹ́yìn ọ̀hẹ́ra kéèyàn ẹ̀há ń bẹ ní òfin ẹ̀sìn dédé ìgbà tí wọ́n táwọn yẹn ń wílá wà ní tí wọ́n hẹ́ha yìí gbogbo àwọn tí wọ́n nímọ̀ táwọn náà kéwú sọyí Bukhari àti Muslim ni wọ́n tọwọ́ bọ̀ ni wọ́n fi ń takò wọn pé iná dínà yusru ẹ̀sìn náà kọjá bẹ́ẹ̀ kí lọ bá débi tán sùsù ká kí lọ bá débi tán hẹ́ha nínú òru yìí bẹ́ẹ̀ ni òfin Ọlọ́run ní Allahu Akbar òfin Ọlọ́run táwọn àgbàlagbà tí ẹnìdí kí wọ́n jẹ yín yà ní lágbàjì ohun ọmọ bí ẹ ti wá o ẹnìdí búlálà o ẹnìdí ya ní Allahu Akbar ẹnìkan ò ní kún yín lọ́wọ́ pẹ̀lú tẹ́ẹ̀sí àfihàn tó bá dàbí rí àfẹ́ni tó bá jẹ́ pé aburú tí ń bẹ lọ́wọ́ ọkọjá arú ti yín tọ́lọ́lọ́ ní wa mimma khalaqna ummatun ya'duna bil haqqi wa bihi ya'dilun nígbà táyín náà ń dúró ojú ẹ̀ sí mọ̀ kò yé yín débẹ̀ nígbà tí ẹ̀yin bẹ̀rẹ̀ sí jó àwọn yẹn wọ́n kámẹ́rà yín wọ́n fi fídíò wọ́n fi fóònù sí wọ́n inú yín dùn pé àyẹ́ yóò ní bẹ́ẹ̀ náà sí ríra yín lérí Facebook ní ìsìtẹ́ ríra yín lérí WhatsApp ẹ̀rí kó ti dẹ̀sín bẹ́ẹ̀ ni ẹlẹ́à ẹnìkan ò ní sọ pé ń tẹ́ ẹ sí dá fúnra Ọlọ́run ní wa kazalika nuwalli ba'dan zalimina ba'dan bima kanu yaksibun Ọlọ́run níbẹ̀ bá rẹni tí ń ṣàbòsí tẹ́nìkan bá alábòsí ò ní lọ́rẹ́ àfalábòsí bíi tiẹ̀ bẹ́ẹ̀ bá rẹnìkan tí ń sọ pé ń tẹ́ ẹ sí dá aláburú ni tójú ti yín lọ́wọ́ lẹ́yìn tó jẹ́ pé aṣọ ẹ̀sìn lẹ́wọ̀ Allahu Akbar báwa kan bá wò pé ẹ̀yin fúnra yín lẹ́yìn fúnra yín ṣẹ̀sìn aṣọ ẹ̀sìn tẹ́ ẹ wò tẹ́ ẹ fi ń ṣẹ̀sìn ojú ọkàn wa ọdún jásí pé bẹ́ẹ̀ ni ìjẹ́lẹ́ha ìròrí Yorùbá tẹ́lẹ̀ pẹ̀lú ẹni tó bá lò ní kọ́ọ̀bù tó lo ìjáàb àníyàn wọn ò dáa sí wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá tí Yorùbá ní kan sí pẹ̀lú ìjáàbò èròǹgbà lápèjúwe bí ẹwà àwọn sísítà tí wọ́n lò ní kọ́ọ̀bù lónìí tí ẹ̀há ti pọ̀ ń tàbí ti tẹ́lẹ̀ lọ torí pé ọ̀làjú ẹni tó bá lajú dáadáa ní máa lo ìjáàbò ní máa lo ní kọ́ọ̀bù ẹni tó bá gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní skul wọn bá súnà pàdé èmi lóòótọ́ èmi ti rìnrìn kúnrin ó ti ṣe gbogbo tí ọ̀dà ọ̀padà túbá ó dìpọ̀ náà di ẹlẹ́ha Allahu Akbar àmọ́lọ́dọ̀ àwọn Yorùbá àìníkan sí ọ̀pọ̀lọpọ̀ lápèjúwe àwọn bí àwọn èèyàn tèmi tẹ́ bá rí pé èèyàn ẹnìkan gbódòdó dání tán ni pé ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí ń sọ̀rọ̀ yìí máa ọ̀rọ̀ yìí tí wọ́n bá wá fẹ́ lò tí wọ́n fẹ́ tẹ̀lé wọn ní ọmọ lálá sí ẹ̀rí pé kóbókóbó ní wọn dọ̀rọ̀ ẹ̀ nùnú bẹ́ẹ̀ ni Yorùbá tí Yorùbá bá rí pé ẹnìkan Yorùbá gbà pé ìyẹn lè máa ṣàìdá àbọ̀ lójijì kọ́kà dẹni Ọlọ́run bá náà pé ló jẹ́ sí tábà rẹ̀ nìkan tó lo ìjáàb tó lo nìkọ́ wọ́n máa ní ìjáàbò náà ń lò tán kàbí ń dì sí fún ara yìí ẹlẹ́tàn burúkú sí náà bá máa ń ṣe bó ṣe wà wọ́n dáadáa lọ́bó ṣe wà tó ń tẹ̀ ha tó pé rẹ̀ tó ń pẹ́ wọn ò fẹ́ ṣe wọ́n máa wá sọ̀rọ̀ tí wọ́n máa discourage àwọn míì táwọn náà fẹ́ gbé ha Allahu Akbar Allah abẹ́yẹn ò gbọ́ ni ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ ni àníyàn Yorùbá ntí Yorùbá ti ní í ṣe orúkọ burúkú ni wọ́n fún wọ́n máa wọ orúkọ kan tó láti fi ba nǹkan náà jẹ́ ni lápèjúwe wọn àfáwà tí wọ́n gbé súnà dání tí wọ́n gbé wá sí òṣòdó dání tó ẹ pé tẹ́ bá gbọ́ wá sí wọn nínú wá sí tí máa ń pa ìmí lẹ́kún nínú wọn ni wọ́n sọ pé gbogbo wọn àfáwà ṣékè wa Kọ̀márùdíìnì Yunus Akórèdé tí máa fẹ́ gbomi lójú ara mi wá sí àfáà mi máa gbọ́ ọlọ́jẹ́ mi wọ́n gbé mímú òríra wa rí báyìí bá àríra wa rí báyìí bẹ́ẹ̀ ni bí ẹ bá ń bá wọn wá sí àwọn àfáwọn yìí tí Yorùbá ọba ti ní ṣe bẹ́ẹ̀ nìkan bá ti wọlé tó bá yín lórí ẹ̀ pé wá sí àwọn alákatakítí ìlọ ń wo àwọn oníyìnbó tó pé àwọn onírùngbọ̀n kí wọ́n máa sọ fún ẹgbẹ́ máa sóògùn bẹ́ẹ̀ bá ní wọn ó sóògùn jàdọ̀ ní lọ kò fẹ́ sí dọ́mọ wá sọ̀rọ̀ tí wọ́n máa bà wọn míì náà ló jẹ́ tí ò ní tí káwọn náà ó sí ẹ̀dá tọ́lọ̀ ń dá Yorùbá ní ẹlẹ́ha
èròǹgbà ọmọ aráyé sí yín tẹ́lẹ̀ sí tẹ́yìn náà ṣe yìí sí ọ̀dọ́ ọmọ bá nǹkan wọn nítọ́ àwí torí pé bí Yorùbá ọba ti ní kan sí àwọn ẹlẹ́hà tí ń fi ìjáàbù jalè ni wọ́n máa fi ṣàpèjúwe pé ara yín kí ń jalè lọ́jà tí ń fi nìkọ́ọ̀bù jalè wọn ò ní rí yìí tí ń lò dáadáa ojú ọjà sí wípé bẹ́ẹ̀ bá rẹ̀ nìkan wa mimma khalaqna ummatun ya'duna bil haqqi wa bihi ya'dilun ẹnìkan ò ní Allahu akbar fúnra ara yín lélẹ̀ ní dojú ẹlẹ́sìn rìn mọ́ fúnra ara yín lélẹ̀ ní ẹni jọmọkọ́mọ mọ́ ẹ wá wọṣọ ẹ̀sìn ẹ wá fi ń wùwà tọmọkọ́mọ tó yẹ kọ́mọkọ́mọ ó máa wù ẹ fi ń dojú ẹlẹ́yà níta gbangba ọ̀rọ̀ mi ń tẹ̀síwájú ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógún subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk mo ní yana gbogbo àwa mùsùlùmí létí ewé ewúro mọ́ wúlò fara púpọ̀ bí yàn bá ń gbóòmù náà lọ́sọ́ nígbà lóòrèkóòrè gbogbo ìdọ̀tí tí ń bẹ nínú ẹ̀jẹ̀ yìí tí ń bẹ nínú ara gbogbo àwọn àìsàn burúkú tó lè ṣàkóbá fúnnú yọbọ fọ́ dànù ó máa wúlò púpọ̀ Ọlọ́run pàṣàjì ọba gbogbo wa lára mo ní ìran yín létí ẹni Ọlọ́run abẹ́ àfààní rẹ̀ bẹ́ Ọlọ́run má jẹ́ àṣìṣe ọ̀rọ̀ mi ń tẹ̀síwájú ṣé kò ní padà dìjà ṣé kò ní padà dógún.